وصل القواني وتازل ذكر الغاكاني وارمي بالبيت الإنساني وصل مكتومة جناني والملاي والمقاني ميكيراني هاو مباني كل زيوي كالسرابي
kani ala la 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 oh ya ya la oh la 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 Ajaisha la 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 oh ya Allah oh Allah oh Allah oh Allah oh Allah Alaja Aisha ìyàwó Ànábì ni ìyàwó presido happy birthday to you olólùfẹ́ mi olólùfẹ́ Muhammadu ó yá Rasulullah ó yá mo ní iṣẹ́ lè ṣe o àlè ṣe ó yá mèrèdèrè àtìkì níṣẹ́ lè ṣe o mèrèdèrè ó yá sọ pé Allah ó yá Allah ó yá Allah ó yá Allah ó yá fi ijó jíjó dúpẹ́ f'Ọlọ́run o Allah ó Allah ó yá Allah ó yá o ṣọpẹ́ 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 ó yá o ṣọpẹ́ ṣọpẹ́ wọ́n ní kò ṣọpẹ́ olọ́dún fast beating ijó ti yá ó yá Allahumma salli ala sayyidina Alaja Aisha o Allahumma salli ala sayyidina sayyidina Muhammadu Rasulullah ó yá Muhammadu ayé mi Muhammadu ayé mi Muhammadu ẹni bá ṣe ṣe bí ẹni báwẹ̀ ògbó wa olólùfẹ́ Muhammadu làwẹ̀ onígbò ó yá sọ wípé Muhammadu ó yá Ànábì Muhammadu ó Ànábì Muhammadu My Naija TV dear event ó yá dear event ó yá pariwo Muhammadu Muhammadu Mr. Sofoto Kaba ó yá Muhammadu ó ti yá Muhammadu ó yá Muhammadu Bijai Sayyidil Wara Ibrahim Kaolakin Faridu Zamanila Khalifatullah Summa salatu ala Mukhtari Nabiyina Muhammadu Mustafa Ainu Akila Allahumma salli ala Sayyidina Muhammad al-Fatih lima وقلك ولا خاتم الماء سبق الناصر الحق بالحق والعادي الى صراطك المستقيم وعلى أهلي حق قدره ومقداره الذي أبي أديت مني إلى روي سيد الوجود صلى الله عليه وسلم